Ọ̀ní kò jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níyàgbé abẹ́ òjìji Elédùmarè Olúṣefúnmi Ọlọ́run làbò rẹ̀ o ọmọ Kọ́láwọlé. Ọ̀ní kò jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo níyàgbé abẹ́ òjìji Elédùmarè Olúṣefúnmi Ọlọ́run làbò rẹ̀ o. Elédùmarè adánisíláàrí ìgbé o òun líkọ àgbélẹ̀ ẹ ò kọ́ túbọ̀ ṣe rere sí Ọlọ́run ní máyẹyẹ ọ ẹ̀sìn jọ́kàbà jẹ́ fún ọ wẹ́ àjírúbí wẹ́mẹ̀ á kò yá lọ́nà o. Ọ̀ní kò jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ní àgbé abẹ́ òjìji Olúṣefúnmi Ọlọ́run làbò rẹ̀ o. Olóríire kò lò ní òṣè nípa àdágọ̀jọ́gọ̀jọ́ torí ọlọ́dún lé mọ̀dún rẹ̀ lọ́dún kó oyin sí mọ̀tẹ̀rẹ̀ nínú afárá afẹ́rẹ́ bòjò ìmọ̀tẹ̀rẹ̀ nísà kẹ́kọ̀ọ́ pàápàá ìmọ̀tẹ̀rẹ̀ nínú ewé ìran Olúṣefúnmi o ọlọ́dún náà dé ṣe. Òní ìjọ́ kejì oṣù kejìlá ọdún làyájọ́ ìdánwò ó délé ayé ò wọ́n kárẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ Mrs. Mosúnmọ́lá Mòlókù àtẹ̀gúnlẹ̀ nírọ́mì abẹ́ o. Owó kébé ìyá àkó lórí ire o aláyé ire ọ̀dúnrẹ́. Olúṣefúnmi Kọ́láwọlé o òfé títí mi yé sí mi. Aláṣẹ Bluebird Trading Enterprises Iyin-Ekiti ìnàbẹ́yẹ àtàbárẹ́ máa kì ọ́ bí ológun ẹrú máa kì ọ́ bí olówó pa ọ̀gbọ̀n ọmọ Kọ́láwọlé mọ̀kàn á kì ọ́ bí ológun kẹ́kẹ́ máa kì ọ́ bí ọlọ́gbọ̀n abájá o. Ọmọràn ní bedroom quarters lóyìn Èkìtì wọ́n ti yá lulẹ̀ o. Ọmọ ẹ̀ṣọ́ ọ̀rúnta èkìròkè mi wọ́n kárẹ̀. Ẹ̀ṣọ́ ọ̀rúnta ìrèbí èkìròkè ìrèbí. Ẹ̀ṣọ́ ọ̀rúnta ìrèbí èkìròkè ń bá sùn o. Ọmọ ẹ̀ṣọ́ ọ̀rúnta mẹ́rùn wẹ́sẹ̀ náà ikùn yìí lulẹ̀. Ọmọ olóṣè méjì takọ́tabo ó ṣe kọ́mọrinú jíjẹ ìṣẹ̀pẹ́ náà dúnádú ó ṣe gbogborí aláwọ̀ kókù gógóró ó gbérí olùyìn ọkùnrẹ̀kẹ̀ mọ́lẹ̀ ikú máa bù jọlú àwọn lọ́lẹ̀ ìrìnròkè o. Adóyin yógun láàrin sóyìn ká adó bá yógun láàrin sóyìn ẹ̀sùn pálá lórí èlé ọmọ àkó gírígírí ìbọjà o. Àlejò kan bá sì alẹ́rìn lùgbì ọ̀pá òrìn àsìkò lérìn kẹ́ ẹ bọ́ra sílẹ̀ kẹ́ ẹ para igi. Ọmọ olópópó bíbẹ jù òkan bá sì gèdè ìbọ̀ o. Ọmọ aṣọ́rò ké èrò ìgèdè yá o. Èrò ìgèdè ò sí ojúmọ́ péréte kiri òkè o. Òkè Súlíkà.